ibi tá a fẹ́ gbin obì sí obì ti wù ń bẹ̀ o. Godswill Akpabio di ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tuntun. Ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 13 oṣù kẹfà ní ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà dìbò yan sẹ́nitọ̀ Godswill Akpabio gẹ́gẹ́ bí ààrẹ tí yóò darí ètò ilé náà fún sáà míì. Lágbo òṣèlú Nàìjíríà, ọdún ni Godswill Akpabio kì í ṣàìmọ̀ olóko. Ó wà lára àwọn olùdíje tó jáde lábẹ́ àṣà ẹgbẹ́ òṣèlú APC láti díje ipò ààrẹ tó sì padà fi ìbò borí akẹgbẹ́ rẹ̀ sẹ́nitọ̀ Abdulaziz Yari. Akpabio ti fìgbà kan jẹ́ sẹ́nitọ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà, bẹ́ẹ̀ náà ló sì ti ṣe gómìnà rí nípínlẹ̀ Akwa Ibom fún ọdún 7. Àwọn nǹkan míì tún rèé tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà tuntun. Ọdún 1962 oṣù kejìlá ọjọ́ 9 ni wọ́n bí Godswill Akpabio. Lónìí yìí wọ́n á júwe rẹ̀ gẹ́gẹ́ bí agbẹjọ́rò, olóṣèlú àti alákòóso. Àmọ́ nínú ìtàn ìgbésí ayé Akpabio, ó fìgbà kan ṣiṣẹ́ olùkọ́ bó tilẹ̀ jẹ́ wípé kò pẹ́ púpọ̀ lẹ́nu iṣẹ́ ajímẹ́fun tó fi tẹ̀síwájú nídìí iṣẹ́ agbẹjọ́rò. Akpabio kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ nídìí ọ̀rọ̀ òfin. Nígbà tó wà ní fásitì Calabar, wọ́n yàn sípò olórí ilé aṣòfin àwọn akẹ́kọ̀ọ́ nígbà náà lọ́hùn-ún. Bákan náà ní ẹ̀ka ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀, Akpabio ní iṣẹ́ àti ipa tó kó. Ó bá iléeṣẹ́ EMIS Telecoms Limited ṣiṣẹ́ lọ́dún 2012. Ó di ọ̀gá àgbà iléeṣẹ́ náà tí wọ́n sì ló kópa ribiribi nídìí àgbékalẹ̀ ìlànà nẹ́ka ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ torílẹ̀-èdè Nàìjíríà. Láàrin ọdún 2002, wọ́n yan Akpabio sípò kọmíṣánná fẹ́tò àlùmọ́ọ́nì epo rọ̀bì lábẹ́ ìjọba gómìnà Victor Attah nípínlẹ̀ Akwa Ibom. Láàrin ọdún 2002 sọdún 2006, ó dípò kọmíṣánná 3 ọ̀tọ̀ọ̀tọ̀ mú nípínlẹ̀ Akwa Ibom nẹ́ka àlùmọ́ọ́nì epo rọ̀bì, ìjọba ìbílẹ̀ àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ àti ilégbèé. Lọ́dún 2006, ó jáde láti du ipò gómìnà, ó sì wọlé gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2007. Kò tán síbẹ̀ o, ó tún gbé àpótí ìbò, ó wọlé fún sáà kejì gẹ́gẹ́ bí gómìnà lọ́dún 2011. Wọ́n dìbò yàn gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ àwọn gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ PDP. Nígbà tó parí sáà rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà, ó gba ilé asòfin àgbà lọ lábẹ́ àsíá PDP bákan náà. Níbẹ̀ ni wọ́n ti yàn sípò olórí ọmọlé tó kéré jùlọ nílé asòfin àgbà. Kò sẹ́yìn bí ẹgbẹ́ PDP ti ṣe fìdírẹmi lọ́wọ́ ẹgbẹ́ APC nínú ìbò ọdún 2015. Wọ́n dìbò yàn gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ àwọn gómìnà lábẹ́ àsíá PDP. Nígbà tó parí sáà rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà, ó gba ilé asòfin àgbà lọ lábẹ́ àsíá PDP kan náà. Níbẹ̀ ni wọ́n ti yàn án sípò olórí ọmọlé tó kéré jùlọ nílé asòfin àgbà. Kò sẹ́yìn bí ẹgbẹ́ PDP ti ṣe fìdírẹmi lọ́wọ́ ẹgbẹ́ APC nínú ìbò ọdún 2015. Lábẹ́ ipò yìí ni Akpabio wà tó fi kéde pé òun yóò kúrò nínú ẹgbẹ́ PDP lọ sí APC. Ó padà kọ̀wé fipò yìí sílẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ awuyewuye ló tẹ̀yìn rẹ̀ wá. Ní oṣù keje ọdún 2019, ààrẹ tẹ́lẹ̀ Buhari yàn sípò gẹ́gẹ́ bí mínísítà fọ́rọ̀ agbègbè Niger Delta. Ipò mínísítà yìí ló dì mú títí di ọdún 2022 nígbà tó lóun fẹ́ du ipò ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC. Lọ́jọ́ tí wọn yóò dìbò abẹ́lé ló kéde pé òun juwọ́ sílẹ̀ fún Bọ́lá Ahmed Tinubu tó padà wá di ààrẹ lónìí lábẹ́ àṣẹ APC. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ṣe ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ yìí tán ní Akpabio jáwé olúborí gẹ́gẹ́ bí olùdíje fún ipò sẹ́nitọ̀ tí yóò ṣojú ẹkùn ìdìbò Akwa Ibom North West. Ariwo pọ̀ lórí ìjáwé olúborí rẹ̀ yìí, ṣùgbọ́n ó tẹ̀síwájú láti díje dupò sẹ́nitọ̀ tó sì fi ẹ̀yìn alátakò rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP janlẹ̀. Ipò sẹ́nitọ̀ yìí ló padà fi díje wọlé lọ́jọ́ 13 oṣù kẹfà gẹ́gẹ́ bí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà Nàìjíríà. Nígbà kan rí, àjọ EFCC tójúbọ ọ̀rọ̀ Akpabio tí ó sì fi ẹ̀sùn kàn pé ó lu owó ọba ní pọ́npọ́ lásìkò tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Akwa Ibom láàrin ọdún 2007 sọdún 2015. Owó tí wọ́n fura sí pé ó ṣe kúmọkùmọ nígbà náà gẹ́gẹ́ bí EFCC ṣe sọ jẹ́ nǹkan bí 100 bílíọ̀nù náírà. Àmọ́ ṣá, títí di àsìkò yìí wọn kò pè lẹ́jọ́ lórí ẹ̀sùn yìí. Kódà agbẹjọ́rò kan Leo Ekpiong tó fẹ̀sùn àjẹbánu kan Akpabio ni àwọn ọlọ́pàá gbé lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Lọ́dún 2020, ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Nàìjíríà ní kí
Akpabio wá káwọ́ pọ̀nyìn rojọ́ lórí níná 40 bílíọ̀nù náírà nínàkúnà. Lónìí, Sẹ́nitọ̀ Godswill Akpabio ti jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa. Akpabio, ẹni tó fẹ̀yìn alátakò rẹ̀ Abdulaziz Yari janlẹ̀ nínú ètò ìdìbò náà tó wáyé láàárọ̀ òní nílé asòfin àpapọ̀ ilé wa tó wà nílùú Àbújá. Ìbò 63 ní Akpabio ní tó sì fi ẹ̀yìn Yari janlẹ̀ ẹni tó ní ìbò 54. Àpapọ̀ ìbò tí wọ́n sì dì jẹ́ 99. Ọ̀pọ̀ àwọn olóṣèlú àti lókọlókọ ló wáyé péjú sílé asòfin àpapọ̀ náà tó fi mọ́ àwọn gómìnà àti àwọn olóṣèlú kàǹkàkàǹkà. Ṣe ni ọ̀pọ̀ àwọn asòfin fò fún ayọ̀ nígbà tí wọ́n kéde pé Akpabio ló mókè nínú ètò ìdìbò náà. Bẹ́ẹ̀ bá gbàgbé, awuyewuye ti gbalẹ̀ kan láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn lórí ẹni tí yóò di ààrẹ ilé asòfin àgbà ilé wa àti olórí ilé aṣojú-ṣòfin. Ní báyìí ná, wọ́n ti búra fún Sẹ́nitọ̀ Godswill Akpabio gẹ́gẹ́ bí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà 10. Ṣáájú ni awuyewuye ti ń jẹyọ lórí ta ni yóò di ààrẹ ilé asòfin àgbà lẹ́yìn tí àwọn asòfin sáà 9 ṣe ìsìn ìdágbére ní ọjọ́ Sátidé tó lọ. Kó tó di òní, ààrẹ Bọ́lá Tinubu ní ìròyìn gbé pé ó ṣe àtìlẹ́yìn fún Sẹ́nitọ̀ Godswill Akpabio láti di ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà. Bákan náà ni wọ́n ní ààrẹ buwọ́lù Tajudeen Abbas àti Benkalu láti di abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti igbákejì rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ààrẹ Tinubu àti àwọn aṣòfin mìíràn ṣe àtìlẹ́yìn fún Godswill Akpabio àti Barau Jibrin àti Tajudeen Abbas tó fi mọ́ Benkalu fún ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, ó ṣeé ṣe kí ọ̀rọ̀ bẹ́yìn yọ. Àmọ́ nígbà mìíràn kì í ṣe gbogbo àwọn ọmọ ẹgbẹ́ APC ló buwọ́lu ẹni tí ẹgbẹ́ yàn láàyò. Gómìnà ìpínlẹ̀ Zamfara tẹ́lẹ̀ Sẹ́nitọ̀ Abdulaziz Yari náà fi èrò rẹ̀ hàn láti díje du ipò adarí náà tí Idris sì ń díje fún ipò igbákejì. Bákan náà ni Sani Jaji ní òun náà yóò díje dupò. Ẹni tó di ipò akójàánu lémú Orji Uzor Kalu láti ìpínlẹ̀ Abia ti gbà láti jáwọ́ nínú ìdíje náà. Àwọn aṣòfin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yẹn jẹ́ 99 nígbà tí àwọn sẹ́nẹ́tọ̀ tí wọ́n dìbò yẹn jẹ́ 300 tí wọn yóò sì máa búra wọlé fún wọn lónìí láti bẹ̀rẹ̀ iṣẹ́. Ní báyìí, ibi tá a fẹ́ gbòbì sí, òbí ti padà wù ń bẹ̀. Ẹni tí ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà lónìí fẹ́, òun náà ló wọlé tó sì di ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà. Ìgbà yín yóò tùlù lára o.